àpẹẹrẹ ńlá la fèmí ṣe nílẹ̀ Yorùbá ó sì wá láti tún ipò ọba ṣe. ẹ rí i pé yọ yàyàn lẹ́nu ìgbà tí Olúwo bá sọ wípé àpẹẹrẹ ńlá ni wọ́n fòun ṣe nílẹ̀ Yorùbá òun wá láti tún ipò ọba ṣe. ìdí ni pé lọ́dọ̀ tèmi ọba Olúwo tí ì tún àpèrè tóun gangan wà ṣe Olúwo tí ì tún ìlú tó wà ṣe lọ́wọ́ kan láti tún ipò ọba ṣe nílùú bòmíì torí pé báyìí là ṣe ń lé wa ìwọ bòmíì ni ìwọ lòkété ńlẹ Oníkòyí àwọn ẹlẹ́rìn mọ̀sàré ìpanu ni fún wọn àṣàlùkàn papọ̀ mọ́ ti kejì ọ̀sọ́ba tó sọ wípé kólúwo ọmọ ṣe tiẹ̀ mi ì tí ì rí wò lórí ìtàkùn ayélujára yìí pé ọba kan jáde wípé ntólúwo ń ṣe nínú ìlú ẹ̀kọ́ dáa o wọn lóde tólúwo ò fi rẹ̀ lọ́kàn balẹ̀ kí lóde tó ń ta sáwọn ọba tó kù kí lóde tó jẹ́ tí ò fún rẹ̀ nísinmi irú àpẹẹrẹ ìwà àpẹẹrẹ ní Olúwo lóòótọ́ ṣe mọ̀ wípé ẹni tí ò dá fún nǹkan kan pàápàá yóò ṣe tọ́ka sí as a bad example fẹni tá à ń fọ̀rọ̀ bọ́ nítorí fẹ́ káyé tiẹ̀ náà rí bíi ti wọ́n fẹ́ káyé tiẹ̀ náà rí bíi tiẹ̀ torí pé àpẹẹrẹ rere tá a fẹ́ píìkì lára wọn mi ò rí